Ní orúkọ Olúwa ni mo kí wa káàbọ̀ sí àkókò ọ̀wọ̀ yìí tí ọ̀rọ̀ Ọlọ́run tó ti ń jáde pẹ̀lú ọwọ́ agbára tí Anglican ti Ẹkùn Ifẹ̀ tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ lábẹ́ olùdarí bàbá wa bíṣọ̀bù wa the Right Reverend Olúbùnmi Akínládé. Mo gbàládùra wípé Ọlọ́run àlàáfíà kò ní fi wá sílẹ̀, agbára àjíǹde yóò sì máa jẹ́ fún ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ jẹ́ kí a tẹríba kí a gbàdúrà. Bàbá mímọ́ olóore ọ̀fẹ́ jùlọ, adarí gbogbo ògo ọlá ìyìn padà sọ́dọ̀ rẹ fún oore ọ̀fẹ́ tí a tún ní àkókò yìí láti gbọ́ ọ̀rọ̀ rẹ. A gbàládùra bí a ti ń lọ sínú ọ̀rọ̀ rẹ, Jésù ọmọ Ọlọ́run wá mẹ́sí wa. Ọ̀rọ̀ rẹ jó iṣẹ́ ìwòsàn, ọ̀rọ̀ rẹ jó iṣẹ́ ìdáǹdè, ọ̀rọ̀ rẹ yóò fún wa ní okun láti ní ìrètí nípa ti àjíǹde ìkẹyìn. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó tún ayé wa ṣe. Jẹ́ kí ìgbàgbọ́ wa jẹ́ òdodo lórí Kristi, àti ní ìkẹyìn já bá Jésù jọba ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àwọn ọmọ Ọlọ́run, mo kí wa pé a kú ojúmọ́. Kókó tí a fẹ́ fi ru ìgbàgbọ́ wa sókè ní àkókò yìí, ó mọ̀ pé ní ìrètí àjíǹde. Ó lè pé àkókò tá a wà yìí ó jẹ́ àkókò àwọn ọjọ́ ìsinmi mẹ́ta lọ́kan, ṣùgbọ́n lónìí ìrètí àjíǹde mẹ́ka wò. Ó lè pé a kò sí ní àkókò àjíǹde tí a máa ń ṣe, ṣùgbọ́n àjíǹde jẹ́ ọ̀kan pàtàkì. Mo tilẹ̀ pé ó jẹ́ agbára, ó jẹ́ ìrètí èyí tí àwọn onígbàgbọ́ tí a ń fojú sọ́nà sí. Ẹ jẹ́ a jọ lọ sínú ìhìn rere ti Jòhánù orí 11. Ẹ jẹ́ ká wò ó láti ẹsẹ̀ 23. John chapter 11 from verse 23. Ó ní Jésù sì wí fún un pé arákùnrin rẹ yóò jíǹde. Ìwọ ọmọ Ọlọ́run tó ń gbọ́rọ̀ mi lónìí, èmi náà sọ sínú ayé rẹ wípé ó tún gba agbára àjíǹde. Àjíǹde jẹ́ ọ̀kan pàtàkì jùlọ nínú àwọn ìgbàgbọ́ tí àwọn ọmọlẹ́yìn Kristi tí a ní, tí a sì ń fojú sọ́nà sí lẹ́yìn ayé yìí. Pàápàá jùlọ a lè sọ pé àjíǹde ó ní ìpapòdà sínú ògo ayérayé, níbi tá a ti gbé lò ọ̀pọ̀lọpọ̀ ọdún lọ́dọ̀ Kristi olùgbàlà wa. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé àwọn onígbàgbọ́ a ní ìrètí wípé ikú kìí ṣe òpin ìrìn àjò wa, ṣùgbọ́n ikú jẹ́ ohun tí mo lè pè ní ìbẹ̀rẹ̀ ìrìn àjò mìíràn lọ sí ilé ayérayé. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ayé tá wà yìí, Bíbélì jẹ́ kó yé pé ó ní ayé yìí a fi wé ọjà. Ó ní ọ̀run ní ilé, ọ̀run ní ìlú, ọ̀run ní ilé ayérayé wa. Fílípì orí 3 ẹsẹ̀ 20. Ìrètí àjíǹde. Tí a bá wo bí tí a kà tàbí bí tí a yàn fún kíkà lónìí, Jòhánù orí 11 láti ẹsẹ̀ 17 títí dé ẹsẹ̀ 30. John chapter 11 verse 17 to 27. A ó rí ìṣẹ̀lẹ̀ ńlá kan tó ṣẹlẹ̀ èyí tí a kọ nínú àwọn nípasẹ̀ Jòhánù tí ó kọ sílẹ̀. Ìrìnàjò yìí a sọ nípa arákùnrin kan tá pè ní Lásárù. Tá bá wo Jòhánù orí 11 ẹsẹ̀ 1, ó ní ara ọkùnrin kan sì ṣe aláìdá, Lásárù ará Bétánì, tí í ṣe ìlú Màríà àti Màtá arábìnrin rẹ̀. Ẹsẹ̀ 17. Ó ní nítorí náà nígbàtí Jésù dé, ó rí pé a ti tẹ́ Lásárù, a ti tẹ́ sínú ibojì ní ìjọ 4 náà. Ìṣẹ̀lẹ̀ yìí ó sọ nípa Lásárù, ẹni tí bẹ́ẹ̀ ṣàlàyé fún wa pé ó ní ẹni tí Jésù fẹ́ràn gidigidi. Ó ṣe àìsàn,
nígbà tọ́lọ́jọ́ dé ó sì kú. Bíbélì jẹ́ kó pé ní ìgbà tí ó kú a ti ránṣẹ́ sí Jésù, ṣùgbọ́n Jésù ò tètè dé. A ti wá tẹ́ sínú ibojì, ó ti lọ ọjọ́ 4. Àwọn ọmọ Ọlọ́run, ìrètí àjíǹde. Ó ti lọ ọjọ́ 4 gbáko. Nígbà tí Jésù wá dé ní Jòhánù orí 11 ẹsẹ̀ 24, ó ní Màtá sì wí fún pé mo mọ̀ pé yóò jíǹde ní àjíǹde nígbà ìkẹyìn ọjọ́. Ṣùgbọ́n Jésù wá dá lóhùn, verse 25. Ó ní Jésù wí fún pé èmi ni àjíǹde àti ìyè. Ẹni tí ó bá gbà mí gbọ́ bí ó tilẹ̀ kú yóò yè. Lórúkọ Jésù wàá yè. Iṣẹ́ rẹ̀ á yè. Ẹ̀kọ́ rẹ̀ á yè. Àwọn ọmọ rẹ̀ á yè. Ohunkóhun tó o bá dáwọ́lé bí ọdún ìṣe ń pa ẹ́ lọ, mo gbàdúrà yóò yè lórúkọ ńlá Jésù Kristi. Ó wá ní ẹnikẹ́ni tó ń bẹ láàyè tó sì gbà mí gbọ́ kì yóò kú láéláé. Ó ní ìwọ gbà èyí gbọ́. Ó sì dáwọ́ sí wípé bẹ́ẹ̀ ni Olúwa, mo gbà wípé ìwọ ni Kristi náà, ọmọ Ọlọ́run, ẹni tí ń bọ̀ wá ayé. Nígbà tó sì ti wí èyí tán, ó lọ ó sì pe Màríà arábìnrin rẹ̀ wípé olùkọ́ni ti dé, ó ń pè ọ́. Nígbà tí Jésù sì dé ibojì, ó bèè pé níbo ni àtẹ́ sí. Ó ní ó ti wà ń bẹ̀, ó ti ń rún. Olùkọ́ni, má yọ ara rẹ lẹ́nu mọ́. Ṣùgbọ́n agbára àjíǹde. Bíbélì sọ pé nígbà tí Jésù dé ibi tí Lásárù wà, Jòhánù orí 11 ẹsẹ̀ 45, ó ní Jésù sọkún tó pé àánú ṣe, nítorí ó rí pé àkókò Lásárù ò tí tó. Ó sọ, bàbá mo dúpẹ́ pé o máa ń gbọ́ ti tèmi. Àìsàn máa pé Jésù sì wí pé bí ìwọ bá gbàgbọ́ ìwọ ò rí ògo Ọlọ́run. Ẹsẹ̀ 40. Nígbà náà ni wọ́n gbé òkúta náà kúrò níbi tí a gbé tẹ́ òkú náà sí, òkú Lásárù. Jésù sì gbójú rẹ̀ sókè, ó sì wí pé bàbá mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí pé ìwọ gbọ́ ti èmi. Èmi sì mọ̀ pé ìwọ a máa gbọ́ ti èmi ní ìgbà gbogbo. Ṣùgbọ́n nítorí ìjọ ènìyàn tó dúró yìí ni mo ṣe wí, kí wọn kí ó lè gbàgbọ́ pé ìwọ ni o rán mi. Nígbà tí ó sì ti wí bẹ́ẹ̀ tán, ó kígbe ní ohùn rárá wípé Lásárù jáde wá. Ẹsẹ̀ 24. Ó ní ẹni tó kú náà sì jáde wá, tí a fi aṣọ òkú dì tọwọ́ tẹsẹ̀, a sì fi gèlè dì í lójú. Jésù sì wí fún un pé ẹ tú, ẹ sì jẹ́ kí ó máa lọ. Hallelujah. Àwọn ọmọ Ọlọ́run, ìrètí àjíǹde wa kò parí sí ibi báyìí. Ìrètí àjíǹde wa sọ wá pé lẹ́yìn ìrìn àjò wa láyé yìí, nígbà tí a bá sùn, ní ìkẹyìn a ó tún gbé wa dìde. Ẹ jẹ́ ká wo Kọ́ríńtì kìíní orí 15. Ẹ jẹ́ ká wo láti ẹsẹ̀ 12 síwájú sí 1 Corinthians 15 from verse 12. Tó kà báyìí wípé ǹjẹ́ bí àwa bá ń wàásù Kristi pé ó ti jíǹde kò nínú òkú, èyí ti ṣe táwọn náà nínú yín fi wípé àjíǹde òkú kò sí. Ṣùgbọ́n bí àjíǹde òkú kò sí, ǹjẹ́ Kristi kò jíǹde? Ṣùgbọ́n pé ní fọ́lọ́run pé Jésù Kristi jíǹde. Ó ní bí Kristi kò bá sí jíǹde, ó ní ǹjẹ́ asán ni ìwàásù wa. Kò wá dó síbẹ̀. Ó ní asán ni ìgbàgbọ́ yín pẹ̀lú a mú wa ní ẹlẹ́rìí èké fún Ọlọ́run, nítorí tí àwa jẹ́rìí Ọlọ́run pé ó jí Kristi dìde, ẹni tí òun kò jí dìde, bí ó bá ṣe pé àwọn òkú kò jíǹde. Ṣùgbọ́n àwọn òkú jíǹde. Jésù Kristi pàápàá akọ́ gẹ́gẹ́ bí àkọsẹ̀ yìí pé ó jíǹde. Ìyẹn jẹ́ kó yé wa wípé àwọn ọmọ Ọlọ́run nígbà tí a bá sùn, a ó tó jíǹde. Nígbà tí a bá parí iṣẹ́ ìrìnàjò wa nínú ayé yìí, a ó tó jíǹde. Tó Bíbélì tún fìdí rẹ̀ múlẹ̀ tá bá wo Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 10, ó ní
gbogbo wa kò lè ṣaláì farahàn níwájú ìtẹ́ ìdájọ́, ìyẹn wípé a ó tó pa wá láradà nígbà tá tó pé a sùn nínú ayé yìí. Síwájú sí bí mo ṣe mú wàásù ìwá sí ìdánù dúró, tá bá wo Lúùkù orí 16 láti ẹsẹ̀ 19, Luke chapter 16 from verse 19, a ó rí ìtàn arákùnrin kan tá pè ní ọlọ́rọ̀ àti arákùnrin kan tá pè ní Lásárù. Kìí ṣe Lásárù eléyìí tá ń sọ nípa rẹ̀, another Lásárù mìíràn leléyìí. A sọ fún wa pé ní ẹsẹ̀ 22, Luke 16 verse 22, ó sọ pé ó ní alágbe kú, Lásárù sì kú pẹ̀lú. Ṣùgbọ́n ní okùn aya Abrahamu, a gbé Lásárù lọ sí okùn aya Abrahamu nítorí pé ó mọ Ọlọ́run tó ń sìn, ó ní ìgbàgbọ́, ó sì ń sìn Ọlọ́run. Ṣùgbọ́n a rán wa pé òtòṣì ni. Ṣùgbọ́n lọ́rọ̀ yìí, nígbà tó wà nínú ayé, kò mọ Ọlọ́run, kò tilẹ̀ ṣàánú fún ẹlòmíràn, ó wá ń ní ìrètí pé òun máa rí àánú gbà lọ́run. Ìwọ tó ń gbọ́rọ̀ mi, àjíǹde wà o. Lẹ́yìn ayé yìí kìí ṣe òpin o. Lẹ́yìn ayé yìí ìrìn àjò lọ sí ìlú mìíràn ni o. Ìwọ tá a fún ní ọrọ̀ láti ṣàánú, ṣùgbọ́n tó kọ̀ tó ṣàánú, wá bẹ̀rù rẹ níbodè. Ìwọ tá a ti pè láti jẹ́ olórí, ṣùgbọ́n gbogbo búrùjí ti ìlú yìí, ti àdúgbò yìí, ti agbègbè yìí, tó pọ̀ ọwọ́ rẹ ló wà tó dẹ̀ ń ṣe bó ṣe wọ́n, wá jíyìn rẹ lọ́jọ́ kẹyìn. Nítorí pé lẹ́yìn ayé yìí, ayé kan tó wà tó dájú eléyìí lọ. Òun la pè ní ìlú tuntun, ọ̀run tuntun. Ìfihàn orí 22 láti ẹsẹ̀ 1 síwájú sí. Ní kíkúrú, ká tó gbàdúrà. Báwo la ṣe lè pèsè ọkàn wa sílẹ̀ fún àjíǹde ìkẹyìn tí a ń sọ yìí? Nítorí pé a ti mọ̀ pé ayé yìí kìí ṣe òpin ohunkóhun. Ìkíní ni pé a gbọ́dọ̀ gba Jésù Kristi gbọ́, ẹni tí í ṣe àjíǹde àti ìyè. Ó sọ bẹ́ẹ̀ ní Jòhánù orí 21 ẹsẹ̀ 15. Ìkejì ni pé a gbọ́dọ̀ kó ẹ̀ṣẹ̀ sílẹ̀ kí a sì máa ṣe rere. Kó ẹ̀ṣẹ̀ sílẹ̀ kó sì máa ṣe rere. Ìwé wòlíì Àìsáyà orí 3 ẹsẹ̀ 10, ó sọ fún wa pé ó ní sọ fún olódodo wípé yóò dára fún, yóò sì jẹ iṣẹ́ ọwọ́ rẹ̀. Ìwọ náà ò ṣe máa ṣe rere kó bá lè dára fún ọ, kó bá lè jẹ iṣẹ́ ọwọ́ rẹ̀, àti ní ìkẹyìn kó bá lè jíǹde sí àjíǹde ìyà àìnípẹ̀kun. Ohun kẹta, ó ní pé jẹ́ kí ẹ̀mí mímọ́ Ọlọ́run máa ṣe amọ̀nà rẹ. Ó ní iye àwọn tí ẹ̀mí Ọlọ́run ṣe amọ̀nà fún, àwọn oníṣẹ́ ọmọ Ọlọ́run. Ó ní iye àwọn tó gbà á, àwọn ni a fi agbára fún láti rí ọmọ Ọlọ́run. Jòhánù orí 1 ẹsẹ̀ 12. Ìkẹrin ni pé máa wo ìjọba ọ̀run. Ó ní ẹ tètè máa wá ìjọba Ọlọ́run àti òdodo rẹ̀. Ó ní gbogbo ìyókù láàfin fún wa. Ìkarùn-ún, gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, kó o sì máa wàásù ọ̀rọ̀ náà, kó jẹ́ kí ọ̀rọ̀ yìí kó máa gbé inú rẹ̀. Àdúrà mi ni pé ìrètí àjíǹde wa kò ní já sí asán. Ní ìkẹyìn, a ó bá Jésù jọba. Ẹ jẹ́ ká tẹríba ká gbàdúrà. Bàbá, ṣe adúpẹ́ lọ́wọ́ rẹ fún oore ọ̀fẹ́ tí a ní àkókò yìí láti gbọ́ ọ̀rọ̀ ìta pè ní ìrètí àjíǹde. Bàbá jọ̀wọ́, a mọ̀ wípé àjíǹde ń bẹ. Fún wa ní oore ọ̀fẹ́ ká lè fi ọkàn wa sípa ti àjíǹde. Àti ní ìkẹyìn lẹ́yìn ayé ìjà lè bá Jésù jíǹde. Èyí la fi ìgbàgbọ́ béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Tí ìgbà táwọn fi pàdé, mo sọ wípé pèsè ọkàn rẹ kó bá lè bá Jésù jíǹde ní ìkẹyìn. Àlàáfíà fún wa.